tó kábíyèsí Elédùmarè, ọba elétìmọ́ nínú ọgbọ́n tòótòyè, ọba tó lágbára jù, ọba tó tóbi jù, ọba tó ní ìmọ̀ jù, ọba tó lóye jù, ọba alábíyà àṣàsí, olóòtúnú àjọbọ, gbìngbìnìkì nínú ọlá, àwòwọ́ má ṣe é dágbé, ọba tẹ́nìkan kan ò tó, ọba tó ní gbogbo nǹkan, ọba tó ní gbogbo agbára, ọba àmì ìmọ̀ tí gbogbo èèyàn bẹ̀rù, alábíyà àṣàsí, olóòtúnú àjọbọ. Ìbà ọlọ́run ọba tèmi, ọba òní, ọba àná, ọba alágbára. Mo kí gbogbo wa bá a ṣe ń wọlé, mo kí wa ẹ kú ìkàlẹ̀ o, ẹ bá mi like, ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi share. Adájọ́ mọ̀sẹ́ bí irú wọn bá sọnù, ó yẹ ká ṣe kí ni, ká wá ní o. Bí irú wọn bá sọnù, Fẹ̀rọ̀ kò ní bàjẹ́ fún Fẹ̀rọ̀ láyé, kò ní bàjẹ́ fún ẹ bá ń ṣàdúrà fún Fẹ̀rọ̀, ẹni yóò máa dáa fún, kò ní ṣubú dànù pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹ ń bá ń rí Fẹ̀rọ̀ kó bá ń kí o, ibi gíga láàyè rẹ o, lágbára Olódùmarè kò ní tójú ilẹ̀ mọ́lẹ̀ o. Tó gbogbo wa, mo kí wa ẹ kú kalẹ̀, ẹ mú kalẹ̀ tówó, ẹ mú tọmọ, ẹ mú ta ẹ̀kú baálé ọ̀rọ̀. Ǹjẹ́ Olódùmarè ọba tó tóbi nínú ọlá, ọba tí gbani, ọba àmì òkìkí ńlá tí gbogbo èèyàn ń bẹ̀rù, awúwo má ṣe é dágbé, ọba tó tọ́, sọ pé ọba tó tọ́ fún yìn, ọba tó yẹ ká máa yìn dúpẹ́ fún ní gbogbo ìgbà. Ọlọ́run ọba mi gbogbo àsìkò ní fi gbani, ọba agbanilágbàtàn, amúnidébi gíga, ọba tí ò ní dá nínú, tí ò ní gbàgbé ẹ̀dá nílé ayé ń bí, ọba tí gbé ní gíga fẹ́ lásìkò tó bá wù ó jàre. Ẹjẹ́ akọ́bà á ṣe é dúpẹ́, ẹjẹ́ á máa dúpẹ́ ní gbogbo àsìkò tó lólúwa mi ṣeun, nítorí tó ṣeun táànù rẹ̀ dúró láéláé ló jẹ́ á máa wà láyé dòní. Ọba á ṣe é dúpẹ́ o, kọ́bà á ṣe é dúpẹ́ o, Olódùmarè mi ṣeun kó mọ̀ fi ní sílẹ̀, ẹjẹ́ akọ́bà á ṣe é dúpẹ́ o. Tó ẹjẹ́ á máa dúpẹ́ ní gbogbo àsìkò, ẹjẹ́ á máa yin Elédùà, ẹjẹ́ á máa yìn nítorí pé ó ṣeun, nítorí pé àánú rẹ̀ dúró láéláé. Ẹjẹ́ akọ́bà á ṣe yin Elédùà, ẹjẹ́ á máa dúpẹ́, ẹjẹ́ á máa yìn, ẹjẹ́ á máa dúpẹ́ lórí nǹkan tó ti ṣe. Ìtókù tí ò tí ì ṣe, ẹjẹ́ á tó dúpẹ́ lórí ẹ̀, torí pé ó ń ṣoore fún wa o, ó ń ṣoore fún wa o. Tí ẹ̀dá bá mọ inú rò yóò mọ pẹ́ dú, bí ẹ̀dá bá mọ inú rò yóò mọ pẹ́ dú. Ṣòro oore tí òun retí tọ́lọ́run ọba ò tí ì ṣe, dúpẹ́ lọ́wọ́ ohun tó ti ṣe lórí, tó ti ṣe náà, kó o tó máa rò wípé Ọlọ́run ọba mi ò tí ì ṣe oore tó o fẹ́ fún ọ. Sì dúpẹ́ lọ́rùn tó sì ń ṣe lọ́wọ́ tí wo ò mọ̀. Akọrin ògo, mò ń rí kọ́ọ̀lù rẹ o, mò ń rí kọ́ọ̀lù rẹ dáadáa, ṣùgbọ́n ọ̀dà, mò ń rí kọ́ọ̀lù rẹ dáadáa, ṣùgbọ́n ó ní sùúrù díẹ̀ o, mò ń rí kọ́ọ̀lù rẹ dáadáa. Tó kọ́kọ́ dúpẹ́ lórí oore tó ti ṣe, kó o sì tún dúpẹ́ lórí ìtókù tí ó tún ṣe, torí pé Ọlọ́run ọba mi fẹ́ wa, kò fi wálẹ̀, kò fi wálẹ̀, kò fi wálẹ̀, kò dẹ̀ ní fi wá fọ̀tá mú, torí wípé iṣẹ́ Olódùmarè, àrà Olódùmarè, orí Olódùmarè àti gbogbo nǹkan tó Ọlọ́run ọba mi fi ń jọ́ lọ́hùn kò fi ẹ̀dá kankan. Níbo là ń lọ lónìí? Ìrìn àjò wo la rìn? Bó o lá ṣe rìn? Ọgbọ́n wo la dà sí? Ẹja tàbí tẹ́tẹ́ ká lè bá a fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba mi. Tó
àṣírí wo ló wà nínú ìdílé? Kí ni nǹkan tá a fi ń dàdílé rú? Kí ni ìdí tí single mother ṣe pọ̀ gan-an? Kí ni àṣírí tó wà nínú ìrìn àjò táwọn obìnrin òun fi ń ládé orí débi orí pé òun tiẹ̀ wà á rọ́mọ bí? Tó bá tiẹ̀ wà á bímọ, kí ló dé tó jáwọn nìkan náà ń dọ́mọ tọ́? Kí ni ìdí gan-an tó kún fi pọ̀? Tó yẹ pé lómi báyìí àwọn ni gẹ́gẹ́ nìkan ó sì gbìyànjú o, ṣùgbọ́n ọkọ rẹ̀ ó lè jáde. Ìtẹ́ fẹ́ gbọ́ lónìí, ìtẹ́ fẹ́ gbọ́ lónìí ó lágbára púpọ̀. Ẹ sábà mi share ètò yìí. Ogun àfàkókò ẹyẹ ẹni ṣòfò. Ogun àfi kíni? Ogun àfi àkókò ayé ẹni ṣòfò. Ogun àfi àkókò ayé ẹni ṣòfò tí ń dàdílé rú. Òun lè fẹ́ gbọ́ báyìí. Kí ló fà á tí ilé ò tiẹ̀ láàtò mọ́? Tó jẹ́ pé táwọn míì bá kàn tí wọ́n bá ti ṣe kíni? Tó bá ti délé ọkọ wọn gbọ́n wọn tà. Ẹlòmíì sọ pé ìyàwó òun ò fẹ́ mọ́, kò wúlò fún òun ò tiẹ̀ fẹ́ rí. Yes, ẹja wa lọ bẹ̀ lónìí. Ṣé ráṣìírí tí mo fẹ́ tú lónìí? Ǹjẹ́ o jẹ́ mọ̀ pé nítorí ọmọ ológo náà ṣe ń dàdílé rú? Ǹjẹ́ o jẹ́ mọ̀? Ṣúrẹ́ ni sọ fún ọ pé nítorí ọmọ ológo náà ṣe ń dàdílé rú. Gbogbo òdílé tí ò tò lónìí torí ọmọ ológo tó jáde ń bẹ̀ ni o. Wọ́n ti mọ̀ wípé tí ọmọ ológo tó bá wà, tó jáde, tó rógolò, tí ò sí nǹkan kan tó ṣe, yóò mọ̀mọ́ lògo lọ. Ọkàn rẹ̀ ó balẹ̀, yóò dológo àgbáyé. Torí ẹ̀ náà ṣe ń dàdílé rú. Ẹ sì wá mọ̀ dí, ṣẹ́rẹ́mì tó ń dàdílé mú náà, ẹ̀rí tó ń da ìdílé rú lónìí ni wọ́n ń pè ní èmi gàgà. Èmi gàgà, ẹ̀mí òkùnkùn burúkú ni. Ó ní jẹ́ kí ọkọ àtìyàwó gbédè ara wọn yé. Kìí ṣe bí wà àtọkọ rẹ ṣe bẹ̀rẹ̀ nu. Ẹ bá mi like ètò Akọrin Ògo, mò ń rí ọ. Mò ń rí bó ṣe ń share, bó ṣe ń like. Wo, má jẹ́ ń tàn. Àwọn èèyàn tí wọ́n bá jẹ́ ìjọ́ tẹ́ bá ti ṣègbéyàwó, tí ẹ ti sọ pé ẹ jẹ́ra yín wò, tí ẹ ti sọ wípé ẹ jọ parapọ̀, ẹ fẹ́ di méjì, ìfẹ́ yín fẹ́ parapọ̀, ó fẹ́ dọ̀kan ṣoṣo. Ìjọ́ náà lẹ̀mí tí wọ́n ń pè ní èmi gàgà àti bẹ̀rẹ̀ iṣẹ́. Ẹ̀mí yìí làwọn ìjọba òkùnkùn máa ń fàdílé lé lọ. Àwọn ni máa ń yanjú ọ̀rọ̀ ìdílé parí. Òun ló sì fà á tọ́pọ̀lọpọ̀ tí ò fi lè ogbó àwọn míì tí wọn ò róúnjẹ ọmọ jẹ lónìí, tí wọ́n pa wọ́n tògótògó, tí wọ́n bá ogun náà dílé ilé ọkọ lọ. Ẹ̀mí ló pa wọ́n. Wọ́n á gbọ́ bí ṣe wọlé. Wọ́n á gbọ́ náà. Ẹ wo, ẹ bá mi share ètò yìí. Àṣírí ńlá lẹ fẹ́ gbọ́ lónìí. Ọlọ́run jẹ́ mi wo ogun. Nítorí fi ń pè mí bàbá àṣírí ayé nù. Ẹ̀mí tí ń dàdílé mú náà ń pè ní èmi gàgà. Ẹ̀mí òkùnkùn ni. Odidi ẹ̀mí kan ni. Odidi agbára kan. Ìlà páìlà cháìlì, ìlíwálẹ̀, ìbálẹ̀ cháìlì múlà. Àìlíyà, háìlì, káìlì. Ṣé rí ẹlòmí ò mọ̀? Á rò pé ojú lásán lọkọ òun fi ń hùwà tí ń hù. Ìwà tọkọ rẹ bá ti ń hù, tí òun ṣe pé ó ti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀, ẹ̀mí ló kọsẹ́, òun ló balẹ̀. Onímọ̀ jẹ́ èèyàn ṣìwàwù, téèyàn fi ṣìwàwù lọ́dọ̀ aya ẹni,
téèyàn fi ṣìwàwù lọ́dọ̀ olórí ẹni. Kìí ṣe pé ìyàwó burúkú ló fẹ́, ẹ̀mí ní jẹ́ kí ìyàwó rí ó déèyàn burúkú lójú ẹ̀, ẹ̀mí ló ń jẹ́ kí ọkọ rí ó di burúkú lójú ẹ̀ tí fi ṣìwàwù tó fi dẹni burúkú. Sórí àwọn àjẹnú àwọn oṣóòta, àwọn kẹ́nimẹ́nì, àwọn tí wọ́n máa ń rojú ẹni ká níbi, àwọn tí wọn ò fẹ́ kí ìdílé ó tò, àwọn tí wọ́n ti mọ̀ wípé ó bímọ ológo, àwọn tó ti mọ̀ wípé ohun rere kan fẹ́ ti Násárẹ́tì yín jáde, wọ́n yẹn lé ẹni tí ò bá lógo. Tó yẹ pé ìdílé yín ò ní sèso rere, ẹ ní rógun kankan o. Tó yẹ pé ìdílé yín ò ní mógo ńlá jáde, ẹ̀mí gágá ò ní wọlé o, ẹ̀mí àìgbọ́ra ẹni yé, ẹ̀mí pẹ́ǹtúká kò ní wọnú ìdílé yín. Ṣùgbọ́n kété tá ti mọ̀ wípé ẹ fẹ́ bímọ ológo, ẹ máa bímọ olókìkí, ayé ó mọ̀ ọ́, ayé ó mọ ọmọ rẹ Ọlájùmọ̀kẹ́ Kudirat, ẹ káàbọ̀, ẹ ṣeun. Ayé ó mọ̀ ọ́, ọmọ olókìkí ó jáde, ó rà àánú gbà, ibi gíga láàyè rẹ. Kò sí obìnrin tí ò gbógo wá, kò sì sí ọkùnrin tí ò gbógo wá, ṣùgbọ́n nǹkan àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ máa fi dọ́kùnrin wò ní àìṣedéédé. Yóò bá di pé yóò di láńkẹ́, ó lè jọtí ni wọ́n fi kẹ́, ó lè jágbèrè ni wọ́n fi kẹ́, ẹ̀mí gágá ẹ̀ ní tì káàkiri. Ẹlòmíì ẹ̀mí ọ̀lẹ, nígbà tọkùnrin ò bá lè ṣiṣẹ́ mọ́ nù ìdílé, yóò fi gbogbo bùkátà dáyàwó, ní tí ó sùyàwó nù yóò bá lóhun kó lọ. Oríṣiríṣi ẹ̀mí a máa manipulate oríṣiríṣi ẹ̀mí, oríṣiríṣi agbára láti lè dá ìdílé lọ́wọ́ kọ́ torí ọmọ ológo tán ti bí ni. Ó rí i pé ńgbà tọkọ rẹ tẹ́ tí ìbímọ, ọkọ rẹ ò kì í ṣìwàwù. Ó rí i pé ńgbà tí kò tí ì sọmọ láàrin yín, ó rí i pé kò tí ì bẹ̀rẹ̀ rádaràda. Kété tó lóyún, kété tó ṣe kíni, kété tó lóyún, lọ́kọ rẹ ló ti bẹ̀rẹ̀ sí ṣìwàwù. Kété tó lóyún, lọ́kọ rẹ ó ti bẹ̀rẹ̀ sí dédé òru. Kété tó lóyún ló ti bẹ̀rẹ̀ sí kọ̀rẹ́ burúkú. Kété tí ìyàwó rẹ ti lóyún ni wọ́n náà ti bẹ̀rẹ̀ wákíwà. Torí pé wọ́n ti mọ̀ pé ọmọ ológo ní bọ̀ ni. Ọ̀lẹ ò kì í ṣègbéyàwó o. Tọkọ bá jẹ́ ọ̀lẹ tí ò lè gbàdúà, tí ò lè jagun, kò nílò kó fẹ́ yàwó o. Ká má bàa máa sọ àwọn obìnrin sínú ogun ayérayé. Torógun tó ń tara ọkùnrin wọlé pọ̀ ju tobìnrin lọ ń gbà mí. Ogun tó ń tara ọkùnrin wọlé ó pọ̀ ju tobìnrin lọ ń gbà mí. Ẹ̀mí yìí sì máa ń dúró nídúró wípé òun ó tú ìdílé yẹn ni. Torí pé inú ìdílé tí èrò wọn bá papọ̀, wọn á tètè máa tẹ̀síwájú. Irú ìdílé tí gbólóhùn aṣòbà kí ń sí, ògo tètè máa ń jáde ńbẹ̀. Inú ìdílé tí èrò wọn bá papọ̀, tí kò yàtọ̀, tí wọ́n sì ń ṣe dáadáa, wọn á tètè máa débi àṣeyọrí. Ṣùgbọ́n tí kété tí àwọn méjèèjì tí gbólóhùn aṣọ bá ti ń wà, tí èdè àìyedè ti ń wà, màláíkà aláàánú ò kì í gbére wá. Torí ìdíwọ́ yẹn gangan lẹ̀mí gágá fi dúó pé yes, òun ó tú wọn ká ni. Ẹ̀gà ní kọ́lé fúnra ẹ̀gà náà ní fẹnu ẹ̀ wù. Ìwọ tó ń rojọ́ ọkọ rẹ káàkiri lónìí, ẹ̀mí ló kó sí ọ nínú. Kìí ṣe pé bó ṣe máa ń hùwà ẹni, kìí ṣe pé wà tó ń hù tẹ́lẹ̀ ní ìnà. Tó bá yẹ pé bó ṣe ń hù tẹ́lẹ̀ ní ọkọ rẹ ò ní fi ọ. Ẹ̀mí ṣiṣẹ́ ni láti lè jẹ́ kí ọmọ ológo lè máa bá rògbòlò náà ni. Gbogbo òdílé tí ẹ̀mí ti dàrú kò ń ṣe mẹ́wàá, kìí ṣogún o, kìí ṣọgbọ̀n, kìí ṣe 1,000, 1 million. Bó ṣe ń da ìdílé rú sí ní gbàgbára sínú ìjọba òkùnkùn. Kò sì sí ẹ̀mí ni wọ́n parí iṣẹ́ lé lọ tí wọ́n bá ti fẹ́ tú ìdílé ká.
ẹ̀mí ní máa ń fààyè gba ogun tí wọ́n bá ti fẹ́ kó wọlé. Gbogbo ogun tí ẹ̀ ń jà lónìí, tí wà àtọkọ rẹ̀ ń jà, tẹ́ ẹ̀ ń bínú síra yín, tẹ́ ẹ̀ ń sọ tí gbogbo ẹ̀ ń di wàhálà, tí gbogbo ẹ̀ ń di pẹ́ǹtúká, ẹ̀mí Emi Gaga ni ó ní sọ yín sínú ìgbèkùn ogun ni wọ́n ń pè lẹ́mìí. Gbogbo bẹ́ẹ̀ ṣe rógolò tí owó ò bá tọrọ lọ́wọ́ yín, kò yẹ kí ìdílé yín máa ráhùn láti máa rí jẹ, torí pé wọ́n ọkọ gbọ́ ọ̀dọ̀ ọkọ wọlé kò ní lè gbàdúrà mọ́, wọ́n gbọ́dọ̀ ìyàwó wọlé òun náà ní trust ọkọ mọ́, wọ́n á wá ní trust issue láàrin àwọn méjèèjì, òun kálukú á máa dẹra wọn. Ibi wàhálà ó ti máa dé díẹ̀díẹ̀ nù. Ṣé wá ríjọ́ tẹ́ bá ti ṣègbéyàwó, tẹ́mi ìbá ti wọlé, á kọ́kọ́ gba gbogbo nǹkan tí ń jẹ́ ìbùkún inú ilé, á gba gbogbo nǹkan tí ń jẹ́ àánú wọlé, mánéjì lẹ́ẹ̀mọ̀ mánéjì ara ẹ̀, lẹ́ẹ̀mọ̀ mánéjì inú ilé. Á wá di pé tọ́rọ̀ ò bá sísì ò bá tọ́rọ̀, èdè yín ò wá ní yéra yín rárá. Torí ẹ̀ náà ṣe dúó, ó mọ̀ọ́mọ̀ dúó lórí ìdílé ni. Kò dẹ̀ sí bí ò ṣe ní wáyé àfi tí ìdílé yín ò bá lógo. Wò tán bá sọ fún ọ pé ẹ ní jagun tẹ́ bá wà nù gbéyàwó, irọ́ náà ń pa fún yín o. Wòlíì tó bá sọ fún ọ pé ìyàwó rẹ̀ da, ọkọ rẹ̀ da, kìíní kan, kí wá lóde tó tún dojú kogún náà. Wò má jẹ́ ń tọ́, wọ́n rí lóòótọ́ pé ó da, ṣùgbọ́n ó gbọ́dọ̀ ja ogun, torí ègún ìdílé gan wà. Ègún bí tá ti bí ọkọ rẹ̀ tí wọn ò fẹ́ kó níyàwó ńlé ńkọ́. Ègún bí tí wọ́n ti jáde tí wọn ò fẹ́ kí wọ́n níbùjókòó ńkọ́. Ègún tí ń bá yín fínra tí ò fẹ́ kí ọmọ ológo dúró ńkọ́. Gbogbo ẹ̀ ló máa parapọ̀. Àwọn ibi tó ti fara gbèpè ó ń kọ́. Àbẹ́mọ̀ pé kẹ́lòmíì tó ṣe márèjì, ó ní maga 2 maga 3 maga 4 oríṣiríṣi ibi ló gbà kọjá. Ṣé ẹ̀dẹ̀ rí ìbálòpọ̀ ogun 100 ní ìbálòpọ̀ pẹ̀lú obìnrin kan ló máa ń mú wá. Ogun 100 ní ìbálòpọ̀ pẹ̀lú obìnrin kan mú wá. Tó bá wá bá obìnrin 10 sùn, tó bá bá 30 sùn, wo iye ogun tó máa ní. Tó wá rí ogun ẹyọ kọ̀ọ̀kan tí mo ṣe ń sọ yìí, ó yàtọ̀ síra wọn o. Torí pé jọ́ta bá ti lè ṣíà intercourse papọ̀, tá a jọ ní ìbálòpọ̀, tẹ́jẹ̀ ti papọ̀ mẹ́jẹ̀, mo gbọ́dọ̀ gbé nínú ogun rẹ̀, wọ́n náà gbé nínú ogun mi. Májẹ̀mú ni ìbálòpọ̀ jẹ́, kìí ṣeré rárá. Ìgbádùn ìṣẹ́jú 5, ogun ọdún. Ìgbádùn ìṣẹ́jú 5 mi, ogun 30 ọdún. So wá dáa kó fi gbogbo ilé ayé rẹ̀ jagun. Ẹ̀mí tí mo dẹ̀ ń sọ̀rọ̀ nípa èyí, tí mo pè ní Emi Gaga yìí, ó máa kọ́kọ́ gbé àgbèrè wá fún ìyàwó. Tó bá rí pé kò wọlé lọ́dọ̀ ìyàwó, á gbé àgbèrè lọ fọ́kọ. Tó bá rí pé kò wọlé fọ́kọ, á gbé ọtí lọ fọ́kọ. Tó bá rí pé kò wọlé fọ́kọ, á gbé àwọn ọ̀rẹ́ òdì lọ fọ́kọ. Tó bá rí pé kò wọlé, tí ìdílé yín ó ṣá fi dàrú ṣá. Ó lè lọ sínú ìdílé kó tún lọ gbé ogun míì jìde ńbẹ̀ tí wọ́n dàbí aláyànlé. Ta ni wọ́n yàn lé ìdílé rẹ̀ tó ní kó wá dà ìdílé rẹ̀ rú? Kọ́lọ́run kó fi ìfọ́jú lù wọ́n. Ó lè lọ jẹ́ ìyá ìyàwó, ó lè lọ jẹ́ ìyá ọkọ, ẹ̀mí ló kó sí wọn nú. Ìwọ tí wọn ò fẹ́ràn lé ọkọ yẹn, kìí ṣe pé ó mọ̀ wá wú. Ó láti jẹ́ pé o ní agbára kan tó fi ń jọkọ rẹ̀ gbà. Ó náà ṣe ń da yín, náà ṣe ń bọ ọjà. Wọ ẹni tó bá ti ní kò dáa rárá, tí wọ́n ń bínú rẹ̀, tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ láìda, èèyàn burúkú, èèyàn kìíní kúrò agbọ́kọ lérí ní kìíní kan ni, ó ní agbára kan tó fi ń gbọ́kọ rẹ̀ lẹ̀ ni. Wọn ò rí mú ni wọ́n ti sọ́dá láìda, torí pé wọn kò gbà kan rọ́kọ rẹ̀ mú náà fi sọ́dá láìda. Ó máa wà lórí ó máa wà lórí live mi, mo bá ti ṣe tán sì máa download ẹ̀ kún kálukú lọ tún gbọ́, kẹ́ ẹ lè mọrú àdúrà tẹ́ ẹ mọ̀ gbà
lórí ẹ̀mí yìí kì í kú o, ó ti lo àìmọye ọdún láyé. wá máa gbọ́, á wá lọ máa rò ẹ́ ní ibi, á máa rò ẹ́ ní ibi fún àwọn tó bá fẹ́ ṣe ọ́ lóore nínú ìdílé. wọn ò ṣàdédé mọ́ ọ léèyàn burúkú nínú ìdílé yín, ẹ̀mí yìí ló lọ rò ọ́ fún wọn níbi níbẹ̀, ẹ̀mí yìí ló sọ ọ́ da láìmọ̀ ṣe lójú wọn. kìí ṣe pé bó ṣe ń hùwà náà ló ṣe ń hùwà tẹ́lẹ̀, só yàtọ̀ ni. ṣùgbọ́n ò ní dáa torí pé wọ́n fẹ́ kí ìdílé rẹ̀ ó tú. kò sí èèyàn burúkú kankan, ẹ̀mí kan ní sọ̀yàn dèèyàn burúkú. kò sẹ́ni tí ò mọ tó dá o, kí ló dé tá a mọ kó ń jẹ bọmú tó fi jẹ́ pẹ́nu là ń kì í bọ̀. kí ló ṣe wá tá a ṣe mistake kí oúnjẹ betí tó fi mà pẹ́nu ló yẹ kó gbà lọ. definitely ogbó alamọ tó dáa, ṣùgbọ́n tèmi ìbá ti kó sí wa níjú àmọ́ tá à ń ṣe, ẹlòmíì ò ti pàyàwó ẹ̀ tó mọ̀ torí pé wọ́n fẹ́ kó waste ogbó ẹ̀ náà ni. kìí ṣe pé kò níwà, kìí ṣe pé nìkan kò dá, kìí ṣe pọ́kọ rẹ tó ń wí hùn, kìí ṣe pé wà condemn. ogun ló sọ di condemn lójú rẹ, ogun ló sọ ìyàwó rẹ di condemn lójú rẹ náà. the woman is good, but tí ó bá wà good yẹn, in tó máa print ẹ̀ kó mú good lójú rẹ, ẹ̀mí yẹn ò sí mọ́ nìyẹn. and kò sẹ́ni tó wà useless o. 1% èèyàn tó wà useless láyé kò sí. everybody is useful, ọ̀nà tá a gbà useful ló yàtọ̀ síra wọn. kí ló yẹ tọ́lọ́run ṣe dọ́pin ẹnìkan tó bá yẹ pé mọ̀ pọ́bìnrin ò useful fún wa? kí ló yẹ tó jẹ́ pé ọgbọ́n ṣe rí ọgbọ́n ọkọ àtìyàwó tó bá papọ̀ nínú ìdílé a máa tètè débi gíga pọ̀. wọn ò kọ́ fèdè àyèdè dà yín láàmú ná, ẹ̀ ní gbọ́ra yín rẹ́ rárá. sórí nípa ètò òṣùná, wọ́n fẹ́ fàkókò ayé ẹ̀yin ṣòfò ni wọn ò fi jẹ́ kí ètò òṣùná wa àtọkọ rí ó papọ̀ dáadáa. ó rí i pé ńgbà tí wọ́n bá ló lọ ọkọ rí ò ní ló lọ, ńgbò bá ná tọwọ́ rẹ tán lọkọ rí ó tún tó rí ṣe. kí ló fà á? torí pé wọ́n mọ̀ yìí pé tẹ́yìn méjì bá jọ ló lọ at the same time, ẹ gbé rere ṣe, ẹ tètè ga, ẹ tètè rí owó tọ́jú ọmọ ológo láti débi tó ń lọ, láti lè dá ọmọ yẹn dúró kó máa wà ní bus stop ayé níbi tí ó dọ̀pọ̀ ayé wà. iná fi ń ṣe bẹ́ẹ̀. ẹ dẹ̀ máa wò ó, kò wọ́pọ̀ fún ọmọ tí wọn ò bá rówó tọ́jú láti tètè ga. ọmọ mi ìjọ́wọ́ ló ti jẹyin kẹ́yìn nígbà tí ìyá ò lówó tí èèrà fún. ọmọ tó bá dẹ̀ fìṣẹ́ wò, báwo ló ṣe fẹ́ rógo lò? Ọlọ́run ní ṣàánú ọmọ aláìlẹ́nìkan. iṣẹ́ yẹn náà kọ́kọ́ máa ń dà sínú ìdílé. mi ì lè pàyàmọ́ rí ni ò jẹ́ lómi ò jẹun ọmọ. bẹ́ẹ̀ dẹ̀ ní tọkọ rẹ bá ti ń nà ọ́, ó ní rísìn o, kò ṣàdédé láti máa nẹ́ o. ẹ̀mí kan ló kó sínú tó fi bẹ̀rẹ̀ sí í nà kó lè bá a lù ọ́ pa níjọ́ kan. ó ń pọ̀ sára díẹ̀díẹ̀ torí kó má bàa jẹun ọjọ́ alẹ́ ni o. ọ̀pọ̀lọpọ̀ tí ọkọ ń lù ni wọ́n ní stroke lónìí, ni wọ́n ní hypertension lónìí, torí bẹ̀rù, ìgbójó, àìlọ́kànbalẹ̀, àìlífàkànlá ọkàn. ó ti fa hypertension, ó ti fa wàhálà sínú ayé wọn. kí ni mo tún fẹ́ bá lọ́dọ̀ bàbá yìí, kí ni mo tún fẹ́ bá, ó tún ti dé o, ó ti kú sára. ọkọ ti dẹ̀rù jẹ̀jẹ̀, kò ṣeé wò mọ́. iná dé ọmọ rárá. kí ló sọ dẹ̀rù jẹ̀jẹ̀? ṣèbẹ́mi kan ló kó sínú. ẹ̀mí tí ò fẹ́ kí ìyàwó jẹun èrè ọmọ lọ́jọ́ alẹ́, ogun ọjọ́ alẹ́ ló pìpì alẹ́ dé yẹn. ṣé ẹ̀dẹ̀ rí, kìí ṣe pàdúrà ò gbà o. tógun ìbá ti wọlé, àdúrà yín ò kọjá sílé o. gbogbo àwẹ̀ àtàdúrà yín kò kọjá sílé.
àfi táńgẹ́lì aláàánú bá físítì yín lókù. bẹ́ẹ̀ dẹ̀ ní téèyàn ò bá ní nǹkan kan tó fẹ́ fi ayé ẹ̀ ṣe, kò sí nǹkan kan tó gùn yín fẹ́ lágbára lórí ẹ̀ láti ṣe. ẹ bá mi like ètò, ẹ bá mi share ẹ jọ̀ọ́. kò sí nǹkan kan tí ẹ̀mí ìfẹ́ lágbára láti ṣe. ẹ gbọ́ kí wá lọ́nà àbáyọ. kí lọ́nà àbáyọ? ẹ bá mi like ètò yìí, ẹ bá mi share. torí nǹkan tó jẹ́ kí n jáde wá, mo ti rí pé single mother ti pọ̀ jù. mo ti rí wípé ọ̀pọ̀lọpọ̀ láyé ọkùnrin ti condemn sójú kan tí wọn ò lè múfù mọ́. ọ̀pọ̀lọpọ̀ lógun ilé ọkọ ti sọ dẹ́dun arinlẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ló ti gbìyànjú tó yẹ pé ogun ilé ọkọ ló padà pa. ọ̀pọ̀lọpọ̀ ló ti wá ṣe bí ìgbà tó jẹ́ pé kò ti ẹ̀rọ ògo lò mọ́, ti sùn. ọ̀rọ̀ ayé ẹ̀ ti sùn pé níbo lòun tó wá sí báyìí. ọ̀pọ̀lọpọ̀ ti wá wò wípé kí lòun tó lè ṣe. ọ̀pọ̀lọpọ̀ ti wá gbìyànjú títí pé ọ̀nà wo lòun tó fẹ́ gbà mọ́. ọ̀nà àbáyọ nìyí o. sórí gbogbo ògbàláyè 09040356510 09040356510 fún àwọn tó bá fẹ́ mẹ́sẹ̀jì mi. ọ̀nà àbáyọ nìyí o. gbogbo òdílé pátápátá, gbogbo ẹni tó bá fẹ́ jẹun ọmọ pátápátá, iṣẹ́ kan wà tí wọ́n ṣe lọ́jọ́ Monday. tó o bá fẹ́ kán gbàga ibùjókòó lọ́wọ́ rẹ̀, iṣẹ́ kan wà tí wọ́n ṣe lọ́jọ́ Wednesday. ẹ wò ẹ gbọ́ mi dáadáa. ogún jogún lọ o. ìyá àjẹ́ ń sá fún gbọ́mọgbọ́mọ. ẹlòmíì ò bá tí mọ̀ jagun kankan lé ayé tí ò bá lọ́kọ ni. oṣó ilé wọn ti gbàgbé ẹ̀, àjẹlé wọn ti gbàgbé ẹ̀. ṣùgbọ́n ogun lé ọkọ ó kọjú ogun kírìjì. gbogbo ibi tí wọ́n jẹ́ kán ti máa fẹ́ràn rẹ, wọ́n ti máa rò ẹ́ fún ibi pẹ̀lú ẹ̀mí burúkú yìí. yóò ti máa sọ̀rọ̀ rẹ láì dáa. ẹ má mà súnmọ́, kìí ṣèyàn gidi. ẹ má mà súnmọ́, àjẹ́ ni. ẹ má mà súnmọ́, oṣó ni. ẹ má mà súnmọ́, ogun lórí ọkọ ẹ ni. ẹ má mà súnmọ́, kìí ṣèyàn dáadáa. bó o dẹ̀ fi gbogbo orí ṣe fọrùn ṣe, ẹni tí ò ní fi ọ. kó o fi gbogbo orí ṣe fọrùn ṣe, àlẹ́ni tí ò ní fi ọ. kò yé wò kó o para rẹ fọkùnrin tí ó bá lọ yóò lọ. kí wàá ló fà tọkùnrin fi ń níyàwó méjì mẹ́ta? kí ló fà tá a fi ń sáré káàkiri? òbó wèrè òyàtọ̀ ojú là ń dó. ẹ̀mí kan tó fẹ́ kán máa ṣàṣedànù lórí òbò, òun ló kú bá wọn. ẹ̀mí kan tó fẹ́ kán máa ṣe kíni, kán máa ṣàṣedànù lórí òbò, òun ló kó bá wọn. torí ó ti mọ̀ yín pé tó bá lákòójọ yóò lè gbádùn lọ́jọ́ alẹ́, yóò lè rówó tọ́jú ọmọ ológo òfin ní wà lójú kan. a ti wá waste resources dànù, yóò wá dọ́jú alẹ́, irú wọn wà ní nǹkan rẹ̀ kankan tọ́ka sí mọ́. gbogbo materials tó ní ni wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀. sọ̀rọ̀ mi ti yé. gbogbo nǹkan tó yẹ kó fi ṣoríire wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀ tán, nípasẹ̀ pé yóò mọ waste ẹ̀ dànù ni. ògo tó yẹ kó tètè lò kò ní rí lò. àìmọye ìdílé tí wọ́n ti tẹ̀rì, àìmọye ìdílé tí wọ́n ti ṣe rí. ẹlòmíì ègún ìdílé ò jẹ́ kó rí ibùjókòó. ègún ìdílé kò jẹ́ ó rí ibùjókòó. kí ní ìfà tó jẹ́ pé
ọkùnrin ò ní máa pè ọ́, yóò máa jẹ́ pé àwọn tó bá lógun ní máa kọnú sí wọ̀, torí pọ́n fẹ́ bògo rẹ jẹ́ ni ìwọ obìnrin. wọ́n mọ̀ yé pé ogun yẹn ló jàjàjà tó fi ní ráyè lógo rẹ. kò sóbìnrin tí ò gbógo wáyé, kò sí obìnrin tí ò gbé ògo wáyé. ṣùgbọ́n torí wípé wọn ò fẹ́ kọ́ mọ kí o kórógo lò, wọn ò fẹ́ kí ó jẹ́ ẹni nílá láwùjọ, wọ́n wàá so ògo rẹ̀ dákú rẹ̀ tẹ̀ nílé ọkọ. èyí ilé ọkọ kò ní gbádùn ẹ̀, èyí ògo tó gbé wá kò ní rí lò, èyí ọmọ tó bí gan kò ní rówó tọ́jú ẹ̀ débi pé yóò rógo lò. ogun ọjọ́ alẹ́ dẹ̀ ń bọ̀ nígbà téèyàn ò bá ráyè tọ́jú ọmọ. ọ̀pọ̀lọpọ̀ ọmọ ológo Berry Grand láti lọ́ọ́ pàdé ògo rẹ̀, lọ́mọ wà yáyàkuyà. sọ̀rọ̀ bí yé ọmọ tó ń ṣèpáǹlé lónìí ó gbógo wáyé o, ayé ló fẹ́ dà láàmú kó wọ́n bá tètè débi ògo rẹ̀ ni. tó yẹ pé kò gbógo wáyé ni ayé ò ní máa dà láàmú tó bá wọn. sọ̀rọ̀ mi yé yín, ẹ̀mí gágá ẹ̀ náà ní ń da gbogbo nǹkan rú. òun la láyẹ̀lé kan ṣoṣo tá a fi sínú ìdílé tí ìjẹ́jìlé ó tòrò. òun la láyẹ̀lé kan ṣoṣo tí máa jẹ́ kóbìnrin ó máa dá ṣiṣẹ́. kò sí obìnrin mi ò bá ti jẹ́ bílíọ̀nìà lónìí, owó nìkan tó fi ń tọ́jú ọmọ mẹ́rin ṣó rọrùn ni. ẹrù èèyàn méjì títẹ nìkan ẹrù pó easy. kò wẹ́ lómìn láti jẹ́ single mother, ṣùgbọ́n gbẹ̀mí ẹ̀ fẹ́ bó wá gbẹ̀mí ẹ̀ sá ni. ìgbẹ̀mí ẹ̀ fẹ́ bọ́ sílé ọkọ ọ̀hún, ó ṣe kí ni, ó gbẹ̀mí ẹ̀ sá. ó ní jẹun kúkú lọ máa tọ́jú ọmọ, èmi náà mo kúkú ń ṣe gbogbo ẹnu ilé. ọkùnrin wo àṣírí kan mo fẹ́ sọ fún ọ yìí, ìjọ́kíjọ́ tó o bá ti bá ìyàwó rẹ jà, tíyàwó rẹ bá ti lọ ń dá sọ̀ ní kọ̀rọ̀ yàrá, tètè bá parí ìjà náà o. torí wípé àwọn ẹ̀mí kan wà nígun yàrá tó ní àṣẹ tó sì lè gbìjà ìyàwó rẹ láì rán wọn ṣẹ́. kò sí inú ilé tí ò sí àwọn ẹ̀mí oríṣiríṣi o, kò sí bó ṣe màdúrà gbà tó o. wọn ó kàn lọ ni wọ́n tún padà bọ̀. má ṣe jẹ́ kí ìbínú, kíyàwó rẹ gbé ìbínú sùn. bí ò lájẹ́ wọn ó padà invite ẹ̀ sínú ẹgbẹ́ o. in tó ń ṣe ọ́ mọ́jọ́ ó bọ́ ọ débẹ̀ o, tètè báyàwó rẹ parí ìjà lálẹ́ kẹ́ ẹ tó padà jọ sùn. má ṣe jẹ́ kí ìyàwó rẹ gbé ìbínú lọ sùn, àìjẹ́ bẹ́ẹ̀ ogun tó jà láyé ò ní mọ bí ogun ti ń wá o. wàá kàn mọ rò pé bóyá ìyàwó rẹ ní í ṣe ọ, kò sí ọ o. àwọn alágbára kan wà tí wọ́n ń lonú afẹ́fẹ́ sọlá, tó jẹ́ pé tí ìyàwó rẹ bá ti ń dá sọ, tọ́rọ̀ bá dẹ̀ dùnyàn lèèyàn máa ń dá sọ. tọ́rọ̀ bá ṣe kí ni, tọ́rọ̀ bá dùnyàn lèèyàn máa ń dá sọ. tíyàwó rẹ bá ti wá ń dá sọ yẹn tó ń sọ pẹ̀lú ìbínú tí kò nínú rí òdùn yẹn, ó ti ń fi ẹjọ́ sùn àwọn ẹ̀mí àìrí. òun gò mọ̀, wọ́n ó dẹ̀ take action lórí ọ̀rọ̀ ayé ẹ̀. èyí kọjá pé mo àjẹ́ kan lè ń ṣe ní oṣù olé wa kan, wọ́n ó da nǹkan rú. inú tiẹ̀ ti rọ̀, inú àwọn tó fọ̀rọ̀ lò rọ̀. kìí ṣe pé mọ̀ọ́mọ̀ ṣe o, òun ò kúkú mọ̀ kan. bá tí ò mọ̀, òun kàn ń sọ bó ṣe ń dùn sí pé bàbá alágbájá ó gbá mi létí, bàbá alágbájá ó ṣe gbá èmi náà pẹ̀lú gbogbo ìyà tí mo bá jẹ. ó ti fẹjọ́ ẹ̀sùn nú afẹ́fẹ́. wọ́n gbìjà, wọ́n jà, wọ́n jò mọ̀ páyé pé méjì. bẹ́ẹ̀ ni tètè ṣe kí ni, báyàwó rẹ̀ parí ìjà. ẹlẹ́dàá ìyàwó ẹlòmíì ní bá jà lọ́wọ́ nípasẹ̀ kó ti yan ẹlẹ́dàá yẹn jẹ, kì í ṣe gbogbo orí náà yàn jẹ. obìnrin míì tó bá fi lè kan omijé
tó bá fi lè kan omijé tí ó kan sí ara ọmọ tó bí, ọkùnrin tó bá torí ẹ̀ sunrú ẹkún náà àti jẹun ọmọ lè o. Àṣírí lálẹ́ ń gbọ́ lẹ́nu mi yìí o. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tẹ́ wọ́n lọ ń gbé oúnjẹ ọmọ bá ń sáré tó jẹ́ pé fúláwà ló padà ń jẹ tó fà á nìyí o. Gbogbo tó bá dẹ̀ ń ṣe pátápátá fún ọmọ rẹ jẹ́ kó mọ̀ sọmọ pé òun ṣe o. Àìjẹ́ bẹ́ẹ̀ ọmọ ò ní rí ọ bí bàbá o. Bó jẹ́ 2000 lórí inú owó oṣù ẹ̀, jẹ́ kó ọmọ rẹ mọ̀ pé 2000 ló san, pé tó bá pọ̀ jù bẹ́ẹ̀ lọ wàá ṣe. Wò tí ọmọ rẹ ò bá fi lè mọ̀ nípa àwọn nǹkan tó ṣe nínú gbìyànjú fún nínú ayé, kò ní tọ́jú ẹ lọ́jọ́ alẹ́, ogun ọjọ́ alẹ́ dénú o. Torí pé yóò mọ̀ wò wípé ìyá àwọn nìkan ló jìyà lórí òun, bàbá àwọn bàbá gbogbo ayé ni. Ìyá gbogbo ayé náà ni ó sì fi jẹ́ ọ lọ́jọ́ alẹ́. Ó ti yé? So dẹ̀ rí ohun gbogbo ń kọ́ni lẹ́kọ̀ọ́ láyé ni, ikú òdọ́jú àrùn òdóṣù. Fi ọmọ rẹ sí ọ̀rẹ́ rẹ ní gbogbo àsìkò, máa fún ọmọ rẹ ní 30 minutes nínú ọjọ́ ní gbogbo ojoojúmọ́ láti máa bá a ṣeré bí ìgbà tẹ́ ẹ jọ jẹ́gbẹ́, láti máa bá a ṣí ọkàn rẹ̀ payá fún àwọn àṣírí ìkọ̀kọ̀ nípasẹ̀ àwọn tó ń ṣẹlẹ̀ láwùjọ nísìn, kọ́mọ rẹ lè máa bọ́ ọ sọ tó bá wà nú ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ náà ti pa sáyé o. Àwọn kan wà tó jẹ́ wípé ọwọ́ lásán wọn ò fi rorí ọmọ. Sọ̀rọ̀ pé tọ́mọ rẹ bá sọ fún ọ pé dádì lágbájá ó máa ń káṣífù jáde ó fi ra mí lórí, tó bá yẹ kó o bá sọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ pé yóò lè sọ fún ẹ pé ó lè tètè mọ bí ó dojú àdúrà pọ̀ pé àwọn ti kó ògùn ọmọ mi lọ, kí ló ọmọ mi ṣe fún ọ tó fi káṣífù ká lórí. Ṣùgbọ́n mọ̀ ṣe bí kátàrà àti fọ́mọ rẹ, sọmọ rẹ dọ̀rẹ́ rẹ àti bàbá àti ìyá, bẹ́ ẹ bá tiẹ̀ ń jàjà yín ẹ má jẹun mọ́ ń mọ̀ rárá tẹ́ ẹ bá fẹ́ jẹun ọmọ. Torí gbogbo àwọn ìwà ẹ̀ lọ àwọn ọmọ máa ń gbé sọ́kàn tí wọ́n máa ń padà mú wá sáwùjọ tí ilé fi ń dàrú lónìí. A ní bóyá tí bàbá àwọn ń ṣe right, a ní bóyá tí ìyá àwọn náà ń sọ yẹn máa ń right, òun náà wàá mú wá sójúṣe láti máa lò gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tiẹ̀, láì dẹ̀ mọ̀ wípé ẹ̀ wrong, ṣùgbọ́n kò mọ̀. Ṣé ìdẹ̀rí mentality pé àwọn obìnrin ò da, òun ló jọ́kùnrin míì máa treat ìyàwó ẹ̀ bí ẹrú. Mentality pé àwọn ọkùnrin náà ò da ló ń jẹ́ kí ìyàwó mi náà máa hùwà dáradára sí ọkọ ẹ̀. Wọn ò da, èèyàn gbọ́dọ̀ máa fojúlẹ̀ fáwọ́bìnrin jù, yóò rí yàn fín. Ta ni ò bá tún wá rí fín bí ó ṣe wọ? Jọ ṣé mi wá ní kó rí fín? Ẹ jọ respect wo ló wà ń bẹ̀ mọ́? Múra rẹ wá level, kódà kó fọ́mọ àná múra rẹ wá level rẹ̀ kẹ́ ẹ sọ́ra yín dọ̀rẹ́. Try to be friend, close friend. Ìgbà yẹn ni rere ó máa wọlé. Ìjọ nísìnyí báyìí ní gbogbo ọdún táwọn míì ti ṣègbéyàwó fún ọdún 20 years tán fi wà nù gbéyàwó, ẹ̀ẹ̀kan ṣoṣo láńgẹ́lì àánú físìtì wọn. Nígbà tó yẹ pé wàhálà ní máa bá gbogbo ìgbà kò lè dúró. Kí lẹ wá expect? Ó kò ní bàjẹ́ fún ìjàre, ó náà ò 40 35 65 10. Àyè tó nu fọ́nrán láti lò tó 1 hour báyìí. Ó náà ò 40 35 65 10 fún àwọn tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ kí n lè bá rí download. Ẹ kú kalẹ̀ o. Tẹ bá ní nǹkan tẹ fẹ́ béèrè àbáwọn àṣírí kọ̀ọ̀kan, ó dẹ̀ kí n tú àwọn àṣírí díẹ̀, yóò ti gùn jù. Ẹ jẹ́ lọ kí n padà wá kí n sèfò eléyìí náà. Ẹ kú kalẹ̀. Ó náà ò 40 35 65 10. Tẹ bá gbádùn mi ẹ ṣe yẹ́ẹ̀sì. Ṣé ẹ gbádùn mi? Ẹ gbádùn mi. Mo ti gbọ́. Ìmọ̀ kóra mi lọ́lé wa. Ẹ̀mí tí ń dàdé lérò ní lágbára nú ayé yín pẹ̀lú àṣẹ Ọlọ́run. Kò ní bàjẹ́ fún wa. Àní ṣìṣe. Pẹ̀lú àṣẹ Ọlọ́run ìdílé wo ní dàrú. Gbogbo agbára tó fẹ́ sọ ìdílé wa dẹ̀dọ̀ arinlẹ̀. Ọlọ́run ó gbàgbára lọ́wọ́ ẹ̀. A máa rógùlù pẹ̀lú àṣẹ Elédùà. Ẹ kú kalẹ̀ o. 090 40 35 65 10. Ẹ jẹ́ ń sèfù ẹ̀.